Ọbàtálá, Ọbàtáísà, ọba takuntakun lóde ìrànjẹ́ ilé, baba arúgbó èépà, ọ̀dàmọ̀dáyà èépà, ikú jiji nínú ṣẹ̀ṣẹ̀ fún èépà, aláàṣẹ ọlà èépà, ọ̀dàmọ̀dáyà èépà, ọba arúgbó èépà o, òrìṣà o èépà o, ọ̀dàmọ̀dáyà o èépà o, òrìṣà o èépà o, òwúràwọ̀ kó ṣe bí òṣùpá, ọlọ́run òwúràwọ̀ ṣe baba arúgbó mọ̀yá tó fi làdé, èmi náà á tún gèlè ìwé baba arúgbó èépà o, òrìṣà o èépà, ọ̀dàmọ̀dáyà o èépà o, òrìṣà o èépà o, òwúràwọ̀ kó ṣe bí òṣùpá, ọlọ́run òfúnràwọ̀ ṣe baba arúgbó mọ̀yá tó fi làdé, èmi náà á tún gèlè ìwé baba arúgbó èépà o, òrìṣà o èépà o, àìkú lọlá o èépà o, òrìṣà o èépà o, òwúràwọ̀ kó ṣe bí òṣùpá, ọlọ́run òfúnràwọ̀ ṣe baba arúgbó mọ̀yá tó fi làdé, èmi náà á tún gèlè ìwé baba arúgbó èépà o, òrìṣà o èépà o, ọmọdáyà o èépà o, òrìṣà o èépà o, òwúràwọ̀ kó ṣe bí òṣùpá, ọlọ́run òfúnràwọ̀ ṣe baba arúgbó mọ̀yá tó fi làdé, èmi náà á tún gèlè ìwé baba arúgbó èépà o, òrìṣà o èépà o, ọ̀dàmọ̀dáyà aláàṣẹ ọlà ikú jiji nínú ṣẹ̀ṣẹ̀ fún ọ̀dàmọ̀dáyà èépà. Àṣẹ. Subscribe to this YouTube channel. Thanks.